Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ń dúró dòsìkà, ọba tí ó san lẹ́san. Àní gẹ́gẹ́ bí ìwà tèmi àti ẹ bá ti jọ gbélé ayé jọ wù. Ṣèbí ọmọ dáadáa ṣe máa ṣe ń so. Ìwọ máa burú sí ọmọ yẹn bà lórúkọ jẹ́. Ọmọ pọ́npọ́ yọ tí ó kọ olóko kọ́rùn kọ́ bàjẹ́ ní tiẹ̀ ń lè ro gba tiẹ̀. Ẹ máa ṣe ń so. Bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe lọ àtòrè àtìkà ìkan ò ní gbé. Yorùbá ní adájọ́ mọ̀ sí àtàsọ̀rọ̀ mọ́yẹ̀. Ẹni tírú wọn bá sọnù ló yẹ ká wá wọn. Adájọ́ mọ̀ sí àsọ̀rọ̀ mọ́yẹ̀ kan ò sí kàkí ìlú Ìlọrin kàkàkí ànábì. Mo sọ mu lọ́mọ ìpìlẹ̀ ó padà sílé ìpìlẹ̀ ń bọ̀ abẹ́. Ọlọ́run ṣèkẹ́ṣègẹ̀ fásiwájú ayé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run ṣèkẹ́ṣègẹ̀ fáwọn sọ̀hábà nábì. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfáà wa tó ti lọ, bá wa kẹ́ wọn ní kẹta àlèkè àmọ́. Aláwọn tí ń bẹ láyé Ọlọ́run kẹ́ wọn ní kẹta yé. Sheikh Habibullah Mudirul Markaz bàbá Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ẹ̀ ní dàgbàyà. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ ẹ̀ wá ní pẹ́ nípẹ́ ẹni tí ò ní lálàáfíà gbogbo bá ń jẹ́ tọ́lọ́run. Ṣé bí mo sọ fún ìyá gbọ́nkan mo ní tí n bá fẹnu góbì fún jẹ́ mo ní kó má jẹ́ tí n bá fẹnu górógbó fún ìyá gbọ́nkan ó mọ̀ lè fìtínà tí ìlú Ìbàdàn mo ní kó má jẹ́ àmọ́ tí n bá fẹnu mi sọ̀rọ̀ fún ọ gbà á kó o sì gbé yẹ̀wò. Àmọ́ ìyá gbọ́nkan ò ní gbà torí ìgbéraga ní mọ̀ síwájú parun. A ní Yorùbá lẹ́ni tẹ́ ń bá wí tí ń warùn kì wọ́n ló ṣetán tó fẹ́ parun ni. Afọ́mọ ìpìlẹ̀ ó lọ lé ìpìlẹ̀. Ẹ wo gbogbo ohun tí ìyá gbọ́nkan sọ nípa akéwùgbà gòdò ọmọ akéwùgbẹ̀rú. Kàkà kí ànábì mo jáde mo kìlọ̀ fún ìyá gbọ́nkan mo níyà ẹ ṣe correction. Ẹ̀rí tí mo dákẹ́ láàrin ọjọ́ mẹ́ta torí mo rí pé àwọn tí ó fẹ́ wọn lura ẹ̀wọ̀n ò ní yẹ̀ lórí wọn. Àǹtí Kúdí Àkúbè àti ìyá gbọ́nkan mo fún wọn ní last warning mo wá relax. Ọ̀kan lọ́mọ ní kí n relax èmi náà relax mo ń wò wọ́n pé kàkà kí ṣe sùúrù. Ẹ̀rí pé ó tójọ́ mẹ́ta mo dákẹ́ mo gbàgbọ́n dòdá wá mo gbé jàgbọ́n lọ́wọ́ báyìí mo wà ń wò ó bí àṣà àwọn aráàlú Ìbàdàn. Ẹ wá wo bí tí ìgbéraga gbé ìyá gbọ́nkan dé ẹ wo bí tí Kàfílátù Káólà hẹ́ndì ọ̀rọ̀ ara rẹ̀ sí. Ẹ wo bí tẹ́nu ń já wáyà adájọ́ ló fẹnu bà ó torí gbà tí wọ́n gbẹ́jọ́ rẹ̀ délé ẹjọ́ lénìí ń tádájọ́ kọ́kọ́ gbọ́ ni ọ̀rọ̀ pé kò é sọ ọmọ ìpìlẹ̀ ni òjò dá òun mọ̀ tí wọ́n bí nílé ìpìlẹ̀ ńbàdàn. Ṣé ẹ rí i wọ́n ní ẹnu ni olúbọ̀bọ̀ tiribọ̀ ẹnu ẹni ni ìjánu ẹni. Ẹnìkan kan ní ó ní kò sí ohun tó korò tó já wọ́n lọ o kò dẹ̀ sí ohun tó dùn tó já wọ́n lọ o àwọn ló kó bá ìyá gbọ́nkan. Níbi mo lè sọ mo lè wí mo lè gún mo lè sọ kí ló dé. Ẹ wo apology tó lóun ṣe nípa pé akéwùgbà gòdò ẹ ṣe terrorist ó sì tún fakọ sí i. Ìjọ ìpìlẹ̀ ìjọ olórí burúkú níjọ tí Kàfílátù Káólà jọyìn. Ẹ wo gbogbo bàtọ́ lórí burúkú ń sáká náà ló ń bẹ̀bẹ̀ yóò mọ láwọn tó ń bá fi ẹnu sọ àsọlé àní tó sọ láti ìpìlẹ̀ sóòótọ́ ni. Ó wá lóun sọ pé akéwùgbà gòdò ń ṣe terrorist. Ẹ dákun kí ló wá bá tó bad nígbà tó bá ti mọ̀ pé ó ṣàṣìṣe kéèyàn ó tọrọ àforíjì ni. Wọ́n lẹ́ni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ̀rí àbí kò ní lè ṣe ni tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí lè yàn gbà àìgbà mẹ́sẹ̀ mérò ẹni òyìnbó fẹ́ràn náà máa ń sọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ló máa jáde látìmọ́lé àfàìwá sóbà ò máa pẹlẹ wọn bí ọ̀bọ. Ìfẹ́ tọ́lọ́run ní sẹ́niyàn lọ́lọ́run fi dá lé ayé ló fi dá wa pé ká máa wà nínú ayé. Ṣé bọ́lọ́run ló dá ìfẹ́ ló dá àánú. Àmọ́ nígbà tẹ́ bá ti rí ẹni téèyàn nífẹ̀ẹ́ tó jẹ́ pé ogun ní ń gbé tíyàn eré kéèyàn ó wálẹ̀ ní Kàfílátù Káólà ń sá fún ọmọ akéwùgbẹ̀rú. Ẹ jẹ́ ran ilé títàn kan ìtàn tí wọ́n ń kọ́ wa nígbà tá a wà ní primary school ni. Ẹkùn gbogbo èèyàn ló bẹ̀rù ẹkùn. Ajá wa máa lọ jẹ́jẹ́ rẹ̀ ajá mọ̀ pé ẹranko burúkú lẹkùn níbi tẹnu ni níbi tèékánná ni níbi tiwa ni ẹkùn ò ṣeé ṣe láàánú. Kìnìún ò ṣeé ṣe láàánú. Ibi tọ́lọ́dẹ wá dẹ páńpẹ́ sí ibẹ̀ ni kìnìún ti lọ rọ́ọ̀lù páńpẹ́ ọlọ́dẹ.
ó ké pọ̀ ọmọ èèyàn mọ̀ gbálẹ̀, ó ké pe gbogbo ará àdúgbò wọn ò gbálẹ̀, ajá ní rìnrìn rẹ̀ lọ jẹ́jẹ́jẹ́. Ibi tájá bá tẹ́kùn ti ń kégbe ìrora lájá bá ń wò pé àmọ́rú tú kíkíní burúkú yìí ó pátá bá la sí ilẹ̀ nínú ìdè nínú ìgbèkùn tó wà yìí. Kìnìún ó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu, ó lájá sí mílẹ̀ kankan ò ní ṣẹlẹ̀. Ajá tó sí ẹkùn lẹ̀, alájá tó yọ kìnìún nínú ìgbèkùn ni kìnìún hán lọ́rùn mú pé dandan òun ó gbẹ̀mí lẹ́nu rẹ̀. Kìnìún wa ẹni à ń bẹ̀ wá dẹni tí ń bẹ ni. Ajá wa ń bẹ̀bẹ̀ kìnìún, oore ni mo sí ọ. Irú oore tá kí ó gba góòdù sí olórí burúkú kíní bara rọ̀ṣìrọ̀ṣì náà ni o. Ó wá pariwo oore ni mo ṣe mọ́jọ́ orí ó dìbí mọ́ mi lọ́wọ́. Kìnìún lájá tó yọ̀ ń lẹ̀ ń lòun ó pajẹ. Orí ọ̀rọ̀ ẹni wọ́n wà tí ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́, ìjàpá wa rìn ló wá ṣe kò ń gẹ́. Kí ló fa fàǹfà lẹ́yìn àárín ẹ̀yin méjèèjì? Kí ló fa fàǹfà? Kí ló fa dìlọ́rùn mú? Kí ló fa ẹ̀bẹ̀ tí ajá ń bẹ kìnìún? Ọ̀tún wá kẹjọ́ orò, èkejì kẹjọ́ orò. Wọ́n sì léèyàn tadìtàdí lè rojọ́, ṣùgbọ́n èèyàn tadìtàdí kí ó dáa. Ọlọ́run ló dájú àfihàn pínran. Ìjàpá wa ní ṣé bó ti jẹ́nu, wọ́n ní bó ti jẹ́nu. Ó lọ́rọ̀ ẹ ò yé òun tó, àfi tẹ́ bá practicalize ẹ̀. Bẹ́ẹ̀ ṣe rò lẹ́jọ́ yìí kò yé mi. Ibo lọ ní kìnìún wà? Ajá ní ẹnu páńpẹ́ tó wà ní. Kìnìún náà lẹ́nu páńpẹ́ tó ń wà ní, ó ní sí páńpẹ́ yìí. Ẹ practicalize ẹ̀ kó lè bá yé mi. Ní kìnìún bá tún rọ́ra rẹ̀ gìjìgìjì ló kẹsẹ̀ bọ páńpẹ́ nìyẹn tún dì mọ́ gbà o. Ó ní ṣé bó ṣe rí nù, ó nínú, ó ní bẹ́ẹ̀ ni. Ìwà jábò lọ ṣe yọ́lẹ̀, ó ní báwo ni máa yọ ọmọ. Ó là sóore di bí ní kíní burúkú yìí. Ó wá kọjú sẹ́kùn. Ó ní sọ ọmọ èèyàn tó ti bọ́ nínú gbèkùn tí wọn ò yọ ọ́ torí wọ́n ti mọ̀ pé ní aburú, wọ́n ti mọ̀ pé olórí ibú èèyàn ni ọ́. Gbogbo ẹnu lọ ní gbogbo nẹ́tíwọ̀kì ẹ ló ṣiṣẹ́ láti bà tẹni tó bá sí ọ lóore jẹ́. Ajá tó wá yọ ọ́ lẹ́ni tó dìmú tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Ó yá inú gbèkùn lọ wà báyìí nísìn, ó yá wá yọ. Akéwùgbà góòdù ló ti ń yọ olórí burúkú yìí lẹ́wọ̀n. Ó ti pè Àdùfẹ́ dìde máa bọ̀ ńgbà tó jẹ gbèsè lákọ̀ọ́kọ́. Akéwùgbà góòdù lólórí burúkú yìí wá múra pé òun ó ràn lẹ́wọ̀n. Àmọ́ Ọlọ́run ọba ti ń bẹ lókè, Ọlọ́run ọba ọlọ́gbọ́n ẹ̀wẹ́, Ọlọ́run ọba ọlọ́gbọ́n rìn lọ́nà tó tọ́. Ọlọ́run tún wá rìn bẹ́ẹ̀, wọ́n wá ní kí ìwọ náà ó tún tọ́ ẹ̀wọ̀n wò. Sẹ́rí pé ọmọ ìpìlẹ̀ yẹ kó padà sílé ìpìlẹ̀ rẹ̀. N tó dá ìyá gbọ́nkan múlì fìtínà tí ìlú Ìbàdàn tó jó padà sókè kúrá nìyẹn. Sheikh Labeeb Lagbaji, kìnìún àgbàjì, bàbá ẹni bẹ́ẹ̀ yẹn bá ti ń yọ sólà wa náà ó mọ̀ ọ́ yọ gbọ́. Bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra ní kóòtù lónìí pé kí wọ́n má rìkọ́dù yín, àwa ní rìkọ́dù yín lọ́wọ́ o. Bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra pé kí wọ́n má yà yín ní fọ́tò, àwa yà yín ní fọ́tò yín ń bẹ lọ́wọ́ wa. Fọ́tò yín ń bẹ lọ́wọ́ wa. Bí wọ́n ti gbọ́n nílé ọkọ ni wọ́n gbọ́n nílé alárinà náà. Mo ké fún yín tó ẹ̀rọ kòókùn lẹ̀kẹ́ tó lọ gbìn pa sí i. Kíní burúkú yìí n tó báyìí mú Kaola bá Akéwùgbà góòdù jàtá ló fẹ́ bá Kaola sọ̀rẹ́ tí Kaola ò lè dà. Ẹ wo bí bàbá yìí ṣe tó, ẹ wo bá Akéwùgbà góòdù ṣe tó fún kíní burúkú yìí. Wọ́n tún jáde, wọ́n ní kó lọ make proper apology. Kó lọ make proper apology. Àmẹ́nu ń já wáyà lórí fake life ní ọmọ ìpìlẹ̀ yìí ń lò fa. Báwo lọ́mọ ìpìlẹ̀ ṣe a ní the oldest prison lára àwọn oldest prison lókè kúrá wà. Tẹ́ bá wá pè nǹkan nípìlẹ̀ origin source ìpìlẹ̀ orísun, àwọn ọmọ tó nípìlẹ̀ náà lẹ gbọ́dọ̀ bá nínú ilé wọn. Ìgbọ́lọ́run ó tún wá ṣe tọ́lọ́run ó parí ọ̀rọ̀, aṣọ búlù níyà gbọ́nkan tún wọ̀ lọ sí. Ọlọ́run ọba o, ọba àdédéǹdé tó fi sánmọ̀ délẹ̀ lórí te pé ọba ọlọ́rọ̀ àṣẹ, ìsọ̀rọ̀ àṣẹ, gbòǹgbò àṣẹ, ìpìlẹ̀ àṣẹ lọ́lọ́run o. Ọba jòkó tí kà ní mọ́sálásí, ó jòkó dé kà ní mọ́sálásí, ọba dódèké nínú chọ́ọ̀chì. Bó lẹ fẹ́ rìn? Ọlọ́run ọba ò ní fáwọn èèyàn tiẹ̀ lẹ̀. Ọlọ́run tó dá èèyàn tiẹ̀ wàláhì kò ní fẹ́ ní tiẹ̀ lẹ̀. Ìgbéraga ló ti gbóǹkan, ìgbéraga ló ti múlì fìtínà tí ìlú Ìbàdàn. Kò sì máa fẹnu já wáyà ìbẹ́gbọ́n tó tún sọ pa bàbá wa Mudiru Markaz. Tó bá ti débi tí ó ti sọ̀rọ̀, etí rẹ̀ ó máa hóye ẹnu rẹ̀ tó rí wọ́n bí fùrọ̀ arọ. Ọmọ àlé sẹnu, ó sẹnu bí ìpẹ̀kun kéwú.
bí pẹ̀kún ké ẹni òfò wọ́n lọ́ wàá múra lọ́lọ́ léwé ọ lè sọ ìwọ́ tó bá gbà mú kẹ́lẹ́ èèyàn fẹ́ fẹ́yàn ẹ̀dá ibi mo máa bí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin fáǹsì mi ta ló lè fi ìyágbó nǹkan tọrọ ìyàwó dáńkú bí ẹni ìrèké ìyágun bẹ́ẹ̀dì wọn ò gbé ìyágun mọ́tò ni ìgbéraga wa pọ̀ ọlọ́run fi ìgbéraga rọ̀ lọ́rùn ìgbéraga òwájú kò nípò nínú ẹbí kò ní nínú ara kò ní nínú Islam ó nígbà tí mò ń lọ nínú mọ́tò mi Lexus Jeep onígbèsè ń gun Lexus Jeep wọ́n ní ẹ̀sán 12 million mọ owó tẹ́ ẹja kí ó gba góòdù 12 million ṣé kékeré owó ni irun mú lówó kò ṣeé fàtú Akéwùgbà Gold fi ìfẹ́ ẹnu ó fi bọ́ ọ lò Akéwùgbà Gold fi towótowó bá Kàfílà lò ó kó èrò Mẹ́kà fún ọ àwọn èrò Mẹ́kà tí wọ́n kó fún ọ wọ́n di ọ̀tá Akéwùgbà Gold lọ́jọ́ tòní látàrí bó ṣe treat wọn sorry ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ o ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ bọ́ bá ṣe ń bọ́ nínú ọ̀kan ẹlẹ́dàá àyà rẹ̀ ó sì tún máa gbé ọwọ́ nú omi tó bá ti ń bọ́ ní tẹ́ bá ti ń parí kéèsì ẹ̀yọ̀ kan báyìí ọ ti ẹ̀ ti lọ sún lépìlẹ̀ ọ ti wá sọ búlù ìwọ lọ jẹ́ headmistress nínú Òkè Kúrá lónìí kọ́ abábẹ́yẹ bá wa ṣe wá sí fáwọn tó bá ń bẹ́ o ẹ dákun tó bá ti jáde ẹ gbé fọ́ìsì mi fún ìyá gbóǹkan ẹ gbé fọ́ìsì mi fún ìyá gbóǹkan ìgbéraga ní síwájú parun Kaula ti ṣetán tó fẹ́ parun sẹ́rípẹ́ ti kó báńgùsì sí lọ́wọ́ àtọ̀tún ẹ máa láago méjì ọ̀tọ̀ láago méjì ọ̀tọ̀ ló ní chéènì méjì èèyàn yẹ̀yẹ́ ọlọ́run kọ́ ẹ̀yìn sáwọn tí bá ń ṣe tiẹ̀ ni a ní gbogbo yóò máa lulẹ̀ níbi jáì Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam àwí fún wọn tó o àwọn náà ò gbà o kọ̀rọ̀ náà tó dàrú o àwọn náà ò gbà o gbogbo ọmọ Nàìjíríà ṣe rójú ayé afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfùrọ̀ àdìrẹ ya Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀rù ọlọ́run ọba mọ̀ bà mí ọlọ́run ẹ̀rù rẹ bà mí o ẹ̀rù rẹ tó bá o ọlọ́run ní dúró ta alábòsí ọlọ́run ọ̀ sì ń yẹ̀yẹ́ alábòsí lójú ayé wọ́n ní Kàfílà ń sunkún yọ̀bọ̀ ní sunkún yọ̀bọ̀ kẹ́mọ́gbọ̀n wọlé kẹ́mọ́gbọ̀n lọ Òkè Kúrá àṣọ lórí bú yín ẹ fẹ́ punishment ayé ẹ sì ń tàpá sọ́lọ́run ọba lọ́run ẹ wá rò pé bọ́ba yìí ò bá rí ọba tọ̀run kọ́ ọba tí mo san lẹ́san àní bí ó ṣe wọ kóòtù lónìí ọ̀rọ̀ tó sọ tẹ́ ń gbọ́ tá à ń play léraléra yìí ọ̀rọ̀ yìí náà ni adájọ́ kọ́kọ́ bí léèrè níbi ìgbéraga náà ni pé adájọ́ ò mọ òun ni Lafa Bavibu bá wọlé náà ẹ̀mẹ́ni tó wà wájú yín ni ọmọ Ọbásanjọ́ nù ọmọ Yar'Adua nù ọmọ Abdulsalam Abubakar níwájú adájọ́ ọmọ àlè òkìtì eléyìí lọ pè lákọta ọ̀bọ ní níwájú àwọn adájọ́ ó tún gbá àwọn adájọ́ ṣépè ó gbé lọ́ọ̀yà ṣépè táwa nìwọ bò lọ jẹ́ tó lè dúró níwájú adájọ́ Kàfílà náà lẹ́wà ní kó dúró níwájú adájọ́ báyìí ẹ wá ní sẹ́ mọ̀ mí ní I don't know you and I don't want to know you yes now who are you ta ni ọ ta ń bí ọ ta làwọn tó bí ọ ìpìlẹ̀ wo ni ẹ ti bí ọ níwájú adájọ́ ayé ìdájọ́ ayé lẹ́sìn rí ìdájọ́ àlùkìyámọ̀ tó jù báyìí lọ gbogbo ẹyẹ tó sára wọn jẹ lọ́nà èrú gbogbo ẹ̀ lọ́nà ọba mi ó gbẹ̀san tí ò bá sa àìrẹ́ni bá rìn tó jẹ́ káyọ̀ ọmọ májá káàkiri àìrẹ́ni bá rìn ló jẹ́ apọ́ rẹ̀ ẹni lájà Kàfílà Kaula sírò Akéwùgbà Gold àwọn èèyàn kan wà tó yẹ ká máa yà fún o sọ́ọ̀nì bá rìn sọ́ọ̀nì bá rẹ tó bá ń gbọ́ sọ́ọ̀nì bá rẹ̀ alórúkọ nìkan kọ́ ọmọ ìkìlọ̀ ni tó bá ń bá yán rìn tí ò bá ti sòtítọ́ o sọ́ni bá rìn lórí ìta àbẹ̀ ewu tó lágbára ló ń bẹ ń bẹ ewu burúkú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo gbogbo ìjọ àwọn ẹni ànú yìí àwọn ni wọ́n máa wá ní kóòtù àwọn ni wọ́n sọ̀rọ̀ wọn làwọn ò wí bẹ́ẹ̀ mọ́ àwọn ni wọ́n fojoojúmọ́ sapọ́lọ́jì àwọn ni lẹ́nu ti ré bá lẹ́sẹ̀ látàrí ẹ̀sìn látàrí pa afẹ́ pèpè sọ́lọ́run ikra bi isni rọ́bùkà lórí pa afẹ́ pèpè fọ́lọ́run ikra ó ní tẹ́ ẹ bá pè wọ́n ẹ má fagídí pé èèyàn sẹ́sìn gbogbo Akéwùgbà Gold ń ṣe tí ń jọjú nígbà náà ní Kàfílà fi ẹnu ń bàjẹ́ nígbà tí jáde UTC ó ní ìlú Akéwùgbà Gold fi ń sín gbẹ́rẹ́ ìbanilórúkọ jẹ́ kan òjò báyìí lọ
ọmọ akéwùgbẹ́rú òsì lórúkọ míì tó tún fẹ́ jẹ́ mọ́ ní ayé yìí ju nǹkan tó ti ń jẹ́ yìí lọ. Orúkọ táwọn ọmọ rẹ̀ ń jẹ́ nìyí. Olórí ibú yín, ẹni ègbé, ẹni ẹ̀kọ́, ẹ̀yin tí ò ní dáa fún, ẹ̀yin tẹ́ fẹ́ kò bínú Ọlọ́run ní kẹ́ni kó lórúkọ ó mọ̀ fọ orúkọ rẹ̀ mọ́. Ìgbà tábùdá bẹ̀rẹ̀ tí ń lé yàsí àlúná kàkà tí ń lé lọ́tún lé lọ́sì, orúkọ òfò tó lòun jà fún, orúkọ tí ò dá, orúkọ tí bàbá rẹ̀ ò fi ṣèpìlẹ̀ ló lòun jà fún, orúkọ tó ti bàjẹ́ ká tó wá wí ẹni tí Akéwùgbà Gold mọ́ lọ jẹ́jẹ́ rẹ̀ ni. Kò í bẹ́ẹ̀ nìkan jà, kò í bẹ́ẹ̀ nìkan bínú. Àmọ́ ńgbà tí agbọ́n kan ó bẹ̀rẹ̀ òfò, ẹ mọ̀ pé ó máa so irun wájú papọ̀ mọ́ ti pàkọ́ ni. Ọlọ́run, gbogbo àwọn tó fẹ́ da ìsìláàmù wa rú ìmọ̀ bá wa fi wọ́n sílùú Ìlọrin lọ́kọ̀ọ̀kan. Ẹ̀ nígbà rìnyàn nílọrin o. Kò í ṣe Táíwò ròdù lẹ́gbẹ̀ẹ́ o. Kò í ṣe Fátélẹ̀ ẹgbẹ́, kò í ṣe GRA. A ní èsè bá bòkò kọ́lákọ̀ ẹ̀ nígbèdé àpẹ́. Òkè Kúrà yìí, ilé ìpìlẹ̀ ni gbogbo yín ò mọ̀ dé sí bóge bá ń jẹ́ tọ́lọ́run. Bó sì ti sọ fún ẹ bẹ́ẹ̀ nìkan ni ó mọ̀ gbàlejò ẹnìkan. Ọlọ́run ti bá wa sínà fún yín. Captain Alubarika ti sínà. Umul Fitinati Ìbàdàn ti tẹ̀lé. Ta ló tún kàn? Ọlọ́run bọ̀ ní kò í sọ bá àbò sí. Umul Fitinati bá Akéwùgbà Gold lórúkọ jẹ́, wọ́n ní kó lọ ṣe retraction. Gbogbo àwọn lọ́yà òfò, àwọn lọ́yà àdánù tí wọ́n wá tì ọ́ lánàá, àwọn dà lénìí ni mo fi lẹ́ni tí ẹnu ò ká tó bá wọ aṣọ ọ̀pá mẹ́wàá kò ní ká. Tẹ́ bá sì gbọ́ ọmọ ṣe ìsomọ́ ń wẹ̀yìn rẹ̀, ọ̀ràn ọ̀rọ̀ bákan náà kọ́ lórí o. Ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀ràn. Tọ́rọ̀ bá ti dọ̀ràn ń mọ mẹ́lẹ́bí jàre ni. Tọ́rọ̀ bá ti dọ̀ràn ó lè má láre kó jẹ̀bi. Ní tọ́rọ̀ bá ti di ọ̀ràn kéèyàn tètè takú ọ̀rọ̀ kó tó di ọ̀ràn mọ́ lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wà nílé ìpìlẹ̀, ẹ kú àmójúbà o. Ọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí. Ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ lọ́kọ̀ yọ̀ké. Yọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí. Ẹ wo gbogbo àrà tí ń dá. Ẹ wo gbogbo bí ṣe ń fọ́ fọ́tafọ́tafọ́tà. Mi ò mọ̀ pé yóò ti Mákà dé sẹ́wọ̀n ni. Mi ò mọ̀ pé yóò ṣàjọyọ̀ Mẹ́kà nílùú Ìlọrin wa. Ó tún tabá wa lọ́rin pam. Ó lọ ṣe jẹ́ ìlú wa nìkan ní ọmọ gbẹ̀dájọ́ wa. Ilé ìpìlẹ̀ lọ́dọ̀ wa. Ibi tí Kùránì ti bẹ̀rẹ̀ nílùú Ìlọrin. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ láti máa dájọ́ ẹ̀sìn, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni múfútí ẹ̀sìn ó wà, tó bá ṣe pé òkè Kúrà wọn ò ti máa rí brain, wọn ò máa reset brain yín. À ń retí ẹ̀yin tó kù ń bẹ̀. Adájọ́ mọ̀ ṣe o. Sidon P adájọ́ mọ̀ sí. Asọ̀rọ̀ mọ́ yẹ̀. Tí n bá fẹ́ nu góbì fún ẹ jẹ, ọmọ ò lè jẹ́. Tí n bá fẹ́ nu góbì fún ẹ jẹ, ọmọ ò dẹ̀ lè jẹ́ o. Bí sọ̀rọ̀ fún ẹ mọ́ sọ fún mi pó o gbà. Àṣì ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà. Ìmísí Ọlọ́run tó dájú mo fi ń sọ̀rọ̀. Tí n bá ti sọ̀rọ̀ gbogbo ayé ẹ kíyèsí. Tí ò bá ṣẹlẹ̀ ní àṣẹ lẹ̀bódọ́lá. Mo ti sọ Tàkúbè náà. Ẹ rí pé mo dákẹ́ mo fọwọ́ lẹ́rán ni. Mo sọ Tàkúbè náà, ẹ gbọ́ breaking news. Yóò loud. Yóò loud. Ẹ rí pé Àkúbè náà jíjú ẹlẹ́yà nínú sẹ́ẹ̀lì. Kí ló dé? Ẹ túrúkọ lórúkọ ṣe wọn bá ti yín jẹ́, ẹ má bá tèèyàn jẹ́. Ẹni tí ò dá ti yín rú, ẹ má dá ti ẹ̀ rú. Ẹ faláyé lẹ̀ jáláyé ó sáyé rẹ̀. Mo fi dúró pé tẹ́ bá lẹ̀ nígbà wa náà ò ní gbà. Sheikh Labeeb Lagbaji, mo wọ́ọ̀mù yín, mo wọ́ọ̀nù yín, mo gbé yín kaná, mo fẹ́ kẹ́ wọ́ọ̀mù dáadáa mẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́. Sáyìn ló yẹ kẹ́ lọ mọ́ hélì tẹ́ ẹ mọ́rú atrocity, ẹ mọ́rú ìbanilórúkọ jẹ́ tí Umul Fitinati Ìbàdàn ṣe. Ó wá lẹ́yìn lẹ́ wá pọ̀n lé ìgbà tí Sheikh Labeeb Lagbaji wá dé. Nínú mi wá dùn nígbà tí wọ́n ka profile mi pé ẹ̀ mọ́ ni, ọmọ ìpìlẹ̀ ni, ọmọ Akálà ni, ọmọ Àjùmọ̀bí ni, ọmọ Ọbásanjọ́ ni, ọmọ kìnní kan. Ládájọ́ bá ń gbọ̀n ní bá ń gbọ̀n pé ọmọ Ọbásanjọ́ ló wà níwájú mi o. Mo ti fẹ́ dájọ́ fọ́mọ Abdulsalam Abubakar. Lórí kíni ẹ mọ̀ wọn ara yín. Ṣé ẹlòmíì nínú ọ̀daràn yín, ṣé ó kéwú tó adájọ́ tó fẹ́ dájọ́ yín ni? Abẹ́rò pé bọ́lọ̀ bá ti yànyàn síbì kan tóun ò bá ti wé láwàní àbóhun ò wá gbádá kò é séèyàn Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá ti ń wá gbádá tẹ́ wé láwàní àbẹ́yìn tẹ́ ti pe àfáà tẹ́ dárúgbọ̀n sí tẹ́ gé sòkòtò, ẹ̀yin lẹ́yìn Ọlọ́run, ẹ̀yin kọ́ lẹ́ni Ọlọ́run o. Ọlọ́run lẹ́ni tí ń páyà òun ní bàbá àti ní kọ̀kọ̀, òun lẹ́ni Ọlọ́run. Adájọ́ míì tí ń dájọ́ fún yín jù yín lọ nínú mọ́.
ẹ wá ń hé ìlú kàfílà níwájú adájọ́. Masha Allah, la wala quwwata illa billah. Mo ń bọ̀, mi ò tí ì dé.